بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم. شكرا. adúpẹ́ fún àfáwà tí a máa ka Al-Qur'an but it's a pity pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bóyá wọn ò mọ tí àfáà ń wí kò jẹ́ kí wọ́n appreciate àfáà ń ròyìn àlìjánà fún wa ó dẹ̀ ń ròyìn bí àwọn èèyàn ó ṣe wọ àlìjánà àti irú gbádùn tó wà nínú àlìjánà àmì tí ó bà nínú jẹ́ ń bẹ̀ ni pé àwọn kan náà àfáà ni wọ́n wọ̀ ná gẹ́gẹ́ bí Kùránì ti ròyìn rẹ̀ àwọn tó wá jẹ́ bíi security personnel ní ẹnu ọ̀nà àlìjánà wọ́n mọ̀ wá bí àwọn tí wọ́n wà jánà pé báwo lẹ́yìn sí get through tẹ́ dé bí wọ́n níbẹ̀ ni ẹnu tí wọ́n ní ká ṣe láyé wọ́n ní akírun ká gbààwẹ̀ gbogbo ẹ̀ la ṣe bá a ṣe lágbàá mọ́ àmọ́ tọ́lọ̀ ń fún wa yìí ju tí a ṣe lọ ó dàbí pé ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san tó péré ẹ̀ ni àwọn mi ò sì wọ náà láà pé wọn gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu abẹ́ olúwa má jẹ́ kí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n já sí náà o gbogbo tá a bá fi ṣe ayé tá a fi dọmọ náà ọlọ́run kó kọ́ wa yọ ń bẹ̀ nínú wa àti ìrìn. ẹnìkọ́ orin máa ti wà láyé kí bọ́dé falọ́wọ́ àti wà àbínà tí ń kọrin. ẹnìkọ́ orin máa ti wà láyé kí bọ́dé falọ́wọ́ àti wà àbínà tí ń kọrin. sáré ẹ̀sìn tí wọ́n nígbà yẹn ojúlówó mọ̀ ni àmọ́ báyé yìí kásì báyé yìí ló fa sábàbí o
táwọn gbàlódé olórin ẹ̀sìn fi mú nǹkan kún. New dimension táwọn wá lò borin ẹ̀sìn jẹ́ tán. Ọpẹ́lọpẹ́ Alájà Arẹwà tó wá tó ní ṣe. Lọ́jọ́ ẹni tí mo bá rántí àná mi nídìí orin. Àròlé òmìnira kọ mí inú mi yóò dùn nítorí pé ẹni ń daraja náà mi lọ. Mo dúpẹ́ ẹ̀kọ́ ládàrájò ní mi lọ. Àmín. Alájà Arẹwà ni máa kọ́kọ́ kí. Tora wọn ní yẹjayẹja tí ó jẹ́ kẹjọ jóná. Alájà Arẹwà ni máa kọ́kọ́ kí. Ọ̀gá tó tọ́ mi tó rẹ̀ mi sẹ́ni bàbá máa búbà. Assalamu alaikum jọ̀wọ́ dọ́kà. Ṣé bẹ́ẹ̀ ni lọ́jọ́ pé àròlé Arẹwà? Ó lé ní lọ́jọ́ pé àròlé Arẹwà. Alájí Sàkàlà kọ́ kí á ti sálámì. Ọ̀gá mi ni. Ọmọ wọn lè pẹ́ ẹ̀pẹ́ alárọ̀. Ìsàkàlà kọ́kọ́ kàjí sálámì. Tó kárẹ̀ wà níṣẹ́ ọ̀gá mi ni. Tó kárẹ̀ wà níṣẹ́ ọ̀gá mi ni. Ola salamu alaikum jọ̀wọ́ dọ́kà. Òdèrè ló ń ṣeré ń àròlé Arẹwà. Ọmọ ọgbọ́n bàbá ṣe náà bò. Àròlé Arẹwà bàbá máa lè kéwòn. Bàbá dé ṣìnà bólúwà ti fẹ́ mú èsì. Lónìí assalamu alaikum jọ̀wọ́ dọ́kà. Wòmí jẹ́ kí n sáré sọ̀rọ̀ Alájà Arẹwà ojúlówó ọmọ. Àǹkọ̀ náà lẹ́wà ní Ìkẹjà. Ẹni lọ́jọ́ ta dá pé ó dèrè àròlé Arẹwà bàbá sẹ́yìn náà bò. Èní là ń ṣe ìfilọ́lẹ̀ rẹ́kọ̀dù tuntun. Islam tá a ti ń polongo tipẹ́tipẹ́ fẹ́yọ́ lólófẹ́ wa jákèjádò káàkiri àgbáyé pátápátá. Lẹ́ni la tó wọ́n ṣe graduation àwọn ọmọ nílé ẹ̀kọ́ wa. Òdèrè o lójó lákọ̀ọ́kọ́ lélẹ̀ ìbàjẹ́ nínú ilé orin. Àbẹ̀gbọ́ pẹ̀lú ẹ̀sẹ̀lẹ̀ níbo jẹ́ ń bọ̀. Sàòtí bàbá máa búbò mọ́ bá ṣe é bọ̀. Ọlọ́gbọ́n pẹ̀lú àwọn olóyè fọkàn bá ẹ lọ. Àkọ́kọ́ lélẹ̀ ìbàjẹ́ nínú ilé orin. Àbẹ̀gbọ́ pẹ̀lú ẹ̀sẹ̀lẹ̀ níbo jẹ́ ń bọ̀. Sàòtí bàbá máa búbò mọ́ bá ṣe é bọ̀. Ọlọ́gbọ́n pẹ̀lú àwọn olóyè fọkàn bá ẹ lọ. Ojúlówó ọmọ Alájí Àsísì mo bá dúpẹ́. Mo ní tọ́lọ́mbà máa ṣàánú tó bá máa ṣàánú. Àwòkọ́ sẹ́yìn náà bá mi tó bá máa ṣàánú fẹ̀rù ẹ̀ kan. Àwa gbọ́ wọn kan dìde bí aláàánú fún. Àwọn tí mo wí màláìka tọ́lọ́hún rán sí orin. Tọ́lọ́mbà máa ṣàánú fẹ̀rù ẹ̀ kan. Àwa gbọ́ wọn bọ̀ dìde bí aláàánú sí. Bọ́lọ́mbà máa ṣàánú tó bá máa ṣàánú tó bá máa ṣàánú fẹ̀rù ẹ̀ kan. Tó bá máa ṣàánú fẹ̀rù ẹ̀ kan. Àwa gbé nìkan dìde bí aláàánú fún. Àwọn tí mo wí màláìka tọ́lọ́hún rán sí ọba. Bọ́lọ́mbà máa ṣàánú fẹ̀rù ẹ̀ kan. Àwa gbé wọn bọ̀ dìde bí aláàánú sí.
mo tún pé ìlérí olúwa mi ó ní láti ṣẹ. ìlérí olúwa mi ó ní láti ṣẹ. bẹ́ẹ̀dá bá fẹ́ bẹ́ẹ̀dá ò fẹ́ ó ní láti ṣẹ. ó ní láti ṣẹ. ìlérí olúwa mi ó ní láti ṣẹ. bẹ́ẹ̀dá fẹ́ bẹ́ẹ̀dá ò fẹ́ ó ní láti ṣẹ. mo ní pé ẹ̀pẹ́ lèmi ti wá bí ẹ̀pẹ́ wíbi ládì fìdákì dá mi. kò síbi tọmọ ẹ̀pẹ́ máa wà tí ò gbọ́dọ̀ gbàgbé lé òun. ẹ̀pẹ́ wíbi ládì mọ̀dá yìí máa gbọ́. sẹ́ríkì gbogbo lórí mùsùlùmí láti South Africa. mo ní ẹ̀pẹ́ wíbi ládì fìdákì dá mi. wàhálà bí ládì dẹ̀mí fàṣlámì. Satifu bi ismiki ma in aish. Tẹ̀yìn ṣubí ládì. Tẹ̀yìn ṣubí ládì. Tabarakallahu ta'ala, tabarakallahu ta'ala. Tabarakallahu ta'ala, lahu ta'ala. Tabarakallahu ta'ala. Ẹ jẹ́ ká dúpẹ́ f'Ọlọ́hun tóbi tabarakallahu ta'ala. Mo dúpẹ́ mo bá ẹ dúpẹ́ o. Tabarakallahu ta'ala. Ọpẹ́ ló yẹ wá ká dúpẹ́ o. Alhaji Asisi Arẹwà o. Ọjọ́ ti gba àgùnbọ̀ ọjọ́ ti pẹ́pẹ́pẹ́. Ẹ jọ̀wọ́ ẹnjìníà o, ẹ jọ̀wọ́ ẹ ṣe jẹ́jẹ́jẹ́ o. Mo ń sọ wípé ọjọ́ ti gba àgùnbọ̀ ọjọ́ ti pẹ́ o. Bọ́bá báyìí wàláhì kò kí n ṣe ìjọ lójú rárá. Wọ́n ní ẹni tó sì yàn ó dandan ni kí wọ́n sìn títí ráéráé. Tabarakallahu ta'ala. Ẹgbẹ́ títóbi fọ́ba Ọlọ́run. Ọpẹ́ yẹmí ọpẹ́ yẹyìn. Èrè ṣiṣẹ́ mi mo dúpẹ́ dúpẹ́ o. Ọpẹ́ yẹ wá ara bá wa dúpẹ́ o. Ọ̀rẹ́ òkì pẹ́ ẹ̀kan ní láyé o. Tó bá rẹni tó dùn fún jọ̀wọ́ rẹ̀ wá bá dúpẹ́. Kóre tiẹ̀ náà kò lè wọlé wá o. Ni mo fi sọ wípé o. Aláàlá Muhammadu ṣàlékún ọ̀rẹ́ gbogbo wa. Aláàlá Muhammadu ṣàlékún ọ̀rẹ́ gbogbo wa. Ṣàlékún ọ̀rẹ́ gbogbo. Aláàlá Muhammadu ṣàlékún ọ̀rẹ́ gbogbo. Ṣàlékún ọ̀rẹ́ gbogbo wa. Yọdún sí èkó wa wá. Aláàlá ṣàlékún ọ̀rẹ́ gbogbo. Ó dáa tó lásìkò ká má ṣàìwé nǹkan ní Alhaji Fatihu Mọ̀dáyé amúdánléláì àfọ̀pẹ́ fọ́lọ́run. Amúdánléláì àṣọpẹ́ fọ́lọ́run. Ṣokòrá ńlẹ́la ọba olóore. Ṣokòrá ńlẹ́la ọba olóore. Ọba mi yẹlẹ̀ burú ìkẹ́ tó kẹwàá lójoojúmọ́. Ọ̀gá mi máa wọlé o, mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní tèmi di púpọ̀ o, Haji Suhaibu
bọ́nàrìfẹ́ ajé àsìkò yìí àwọn tèmi la bíjọ tàjọ wá dúpẹ́ lórí ọmọ wa àjíkẹ́ ọjọ́ náà rèé bí àná alájí Fàtíwù tí mo gbàjíkẹ́ lọ́wọ́ ẹbí nílùú Côte d'Ivoire mo náà lọ sí Nàìjíríà kò lọ kọ́ṣẹ́ wọ́n làwọn yọ̀ǹda ẹ̀ ò fọlọ́hún mo lọ́dọ̀ Sàòtíyá ajíyá ṣiṣe ají ọba. mú mi náwó náà rẹ̀ àjíká ìṣòro rire àjíká ìṣòro rire àjíká ẹ̀kọ́ rire òṣìṣẹ́ àmọ̀dánlélà àṣọpẹ́ fọlọ́hún. àjíká ṣokòrà lélà ọba olóore. Je vous remercie, Allah. Je vous remercie, oh Allah. Mo dúpẹ́ fọ́lọ́hun mi, Alhaji Fàtíwù, congratulations ọmọ mi o, Àjíkẹ́ o. Mùmínà ọmọ mi o, Àjíkẹ́ o. Àjíkẹ́ sóríire Àjíkẹ́ soropin ìfaradà o soropin àgbàmọ́ra oríire náà ní bàjẹ́ o kò wọ́n lámú ọmọdù Àjíkẹ́ o. ṣe la ilé ìwé ni tá à ń gbé báírò táwọn náà máa mú ìwé àti báírò dání níwájú wa tá à ń kọ́ wọn báyìí la ṣe ń ṣe báyìí la ṣe ń ṣe kì í ṣe ẹ wá lọ gbéni lásán. so àwọn ọmọ tá a níwọ̀ lórí wọn ni ọ̀rọ̀ ẹ wá lọ kórọ̀sì fún mi ò ṣẹlẹ̀ ẹ gbé báyìí rò bọ́n ṣe ń kọ́ rè bọ́n ṣe ń kọ́ rè bọ́n ṣe ń solé ipò rè bọ́n ṣe ń solé ipò rè tá à ń kọ́ wọn tààrà ni so ó lè máa yẹ lẹ́nu pé sọ máa ń kọ́ṣẹ́ orin ni wọ́n ń kọ́ kódà àwọn táwa kọ́ yìí náà wọ́n tún lè kọ́ wọ náà wọ́n lè kọ́ ẹ torí a kọ́ wọn tẹ bá dẹ̀ pàdé wọ́n ń ta torí ẹ̀ tó má dàbí pé kí ni wọ́n ṣe graduation yìí ló yà fi ní kọ́ máa perform bí ó tẹ̀ ju 5 minutes kẹ́ máa rí wọ́n ti dá wa lójú nínú ilé ká tó kún wọn wá síta ìgbà fún tọ́lọ́run ló kù gbókù kọ́lọ́run sọ pé mo ti gbọ́ ọlọ́run á sì lóun gbọ́ torí pé nígbà tí ọ̀gá wa náà ṣàdúrà fún wa kódà níjọ́ tí wọ́n ń ṣe fún wa wọ́n sì ń sunkún ọlọ́run sì gbà so wọ́n wà lórí ìjòkó ọlọ́run gbà ọlọ́run tí kò ní ọlọ́run ò ní lòun ò ṣe mọ́ èyí táwa náà ń ṣe lọ́wọ́ ìmú máa ń sọ fún wọn nínú ilé pé gbogbo yín pátápátá lè máa ní àlùbáríkà jù mí lọ tí mo ń sọ fún yín tó bá dénú mi ọlọ́run á ṣàmọ́ mi náà lálùbáríkà torí pé ìdùnnú ọ̀gá tó káwa ń ṣe làwa jẹ́ ìdùnnú mi ni pé kẹ́yìn náà ṣoríire kí wọ́n máa gbọ́ lọ́tún lọ́sì lágbájá ọmọ lágbájá ni ọmọ lágbájá ni ọmọ lágbájá ni oríire tèmi náà nìyẹn ọlọ́run àdèbà ẹ máa ṣe oríire yẹn pẹ̀lú ògo ọlọ́run ẹ ṣe oríire pẹ̀lú ògo ọlọ́run ẹ ṣe oríire. gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Àjàrà mo tún ti débi iṣẹ́ mi o Saoty o bá Arẹwà mo tún ti débi iṣẹ́ mi Saoty ọgbọ́n bàbá iṣẹ́ mi. ọ̀dà abàsìkò yìí kí àfa wa àná ni àfa ti ń ṣe nǹkan bẹ́ẹ̀yàn bára kẹ́lẹ́ ti Saoty ẹyọkan kọ́dà bọ́ ọ̀rẹ́ ẹyọkan bọ́ bá láàbọ̀ ọgbọ́n tí ó máa pariwo bàbá múrí bàrígà bísílẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n wọlé àwòkó ọ̀yà kọrin bí àwòkó. Zainabu de Alashabi ó máa wo kó Arẹwà ṣó àgbọ́mìnrin ni wà á ti gbá Arẹwà bẹ́jà ṣe ń fọ́ tutù lómi lọ́mọ ẹ̀ ń fọ́ ṣẹ́rọ́mọ ká lọ́dọ̀
ìyọnu náà bíjọ tó bá ti jẹ́ tí ká sọ̀rọ̀ èyí tó ní ìtumọ̀ akínṣọlá táwọn fọgbọ́n gbé kalẹ̀ orin wa ní ìtumọ̀ ọmọ ọgbọ́n ní mi àṣàbí bàbá máa bú bá àṣàbí ẹ wojú o ṣe kó jọra ni mo tán sínú ọ̀gá mi ni kádùn ṣe kó jọra àṣàbí mo tán sínú ọ̀gá mi ni ìròyìn tá ò lè rò tán orin wa ní òròyìn wa ẹ jẹ́ òun ṣẹ́kù sínú torí gbogbo ọ̀rọ̀ kọ́ láwọn sọ bàbá bá rí gàmọ́ bọ́lájí igi lẹ́yìn ọgbà wa nìyẹn kó o má ṣe owó láéláé alábẹ́fẹ́ ọ̀gá mi Saoty Abiodun ọ̀gá tí ó tọmọ jẹ́ ẹni ta ní kó fún nílẹ̀ ìjàjẹ́ tó wá kọ́ ní bá a ṣe pẹja àṣẹ rí pọpẹ́ ló tọ́ kí túnṣe ẹ̀yìn ló lọ pẹ́ bí kì í ṣàfásí àkà tó tún kọ ọ̀gá wa níṣẹ́ àpadà àṣàbùrú oníkànnì lọ́la níṣẹ́lá orúkọ àná bàjẹ́ ni mo fi rí jálẹ̀ ni ọmọ tí ó já lọ́la kó má bàjẹ́ lórí wọn ó bàjẹ́ ni mo fi rí jálẹ̀ ni ọmọ tí ó já lọ́la kó má bàjẹ́ lórí wọn. orúkọ àná bàjẹ́ ni mo fi rí jálẹ̀ ni ọmọ tí ó já lọ́la kó má bàjẹ́ lórí wọn ẹ̀bà. mo ṣe rí jẹ́lẹ̀ ni. ọmọ tí ó já lọ́la kó má bàjẹ́ lórí wọn. ẹ̀bà orin kì í ṣàjòjì àdámọ́ ni látọ̀run. orin kì í ṣàjòjì àdámọ́ ni látọ̀run Zainabu Àṣàbí orí mi púpọ̀ gan-an mi wo bó ṣọ̀gànjọ́ kí á lójú mi àdá ṣòtì kò mí rí lọ́sàn-án bí mo ṣe ń ké kàkà mo fìdí ọgbọ́n sọlẹ̀ ohun tí ò ní ṣòtì tó ń jẹ́ kó ìní ìtumọ̀ ẹnu wálé ó ti gbọ́ àti ń bàbọ̀ látànà àṣà ọ̀kan ní fún wa orin wa máa ṣẹ́kù lọ orin wa máa ṣẹ́kù lọ tó bá di lọ́la mẹ́ta ọlá rẹ̀ wà lọ́nà ọmọ tí ó jẹ́ tó ṣe graduation lè ní àlùbáríkà tó pọ̀ ọkọ̀ lọ́hùn fi sí. ẹ̀ẹ́bà kí la fẹ́ jẹ kí la fẹ́ jẹ ló mú mi wọ́n ṣe orin. ẹ̀ẹ́bà kí la fẹ́ jẹ kí la fẹ́ jẹ ló mú mi wọ́n ṣe orin. lẹ́yìn tí mo rí bíbí mo rí títọ́ ọ̀gá mi wọn kì í fi iṣẹ́ ṣeré báyọ̀ nígbà gbogbo ni. ìwúrí ni fún mi pé mo yà ní sọ́níyànjú ajá sí ìsìn arẹwà kò dédé kan lókìkí ìròyìn pẹ̀lú ọgbọ́n ìwà mọ́sápàfẹ́mi ìwà rẹ̀lẹ̀ tí wọ́n ní ni mo fi ń bẹ́ lọ́hùn alájí sẹ́lúlà mo rọ́rùkọ ọ̀gá mi jẹ́ ọkọ̀ aláṣàbí mo rọ́rùkọ ọ̀gá mi jẹ́ ẹ pariwo àmọ́ ọkọ̀ ọmọ tó jọ́rùkọ mi jẹ́kọ́ lè ra oko lò alájí Sùlẹ̀mánà sẹ́lúlà ọkọ̀ mi. ẹyẹ tí ọba jẹra wọn ọ̀dọ̀ Saoty ni ó lẹyẹ tẹnu rẹ̀ bá gùn tura wọn lọ òní máa àbí ẹyẹ tọmínú rẹ̀ bá gùn tura wọn lọ yọ pẹyẹ jẹ àmọ́ ẹ̀yin méjèèjì àìtì kan náà ni ẹ má para yín. ẹnìkan kì í sáná orí tí wà sí pẹ́ látàrí Akínbọ́dé Fálọ́ Wàhábì látàrí Akínbọ́dé Fálọ́ bàbá wa náà tún kọ́ni ẹ̀sìn nígbà yẹn táyé sì mọ̀ kó pé ìṣesí wọn ìwà wọn ló múni ẹ̀sìn wú ní ṣùgbọ́n gbà táwọn bàbá wọn yìí ti láwọn ò kọ́ mọ́ láti gbà yẹn lórí ẹ̀sìn ti di tí ó wúlò fàyè mọ́ ṣùgbọ́n ẹ rántí bàbá ń bá àríkà kẹ́ rántí pẹ̀lú mẹ́ka tí ń bá ẹ̀jẹ̀ kí mú wọn mọ̀ tó dé bẹ́ẹ̀ gálẹ́ lórí ẹ̀sìn ti bá ẹ̀jẹ̀ kájà ẹ̀wà tó dé Saoty ló fi lù tó ní ṣe táyé padà wá ń jó kódà gbogbo àwọn olórin ìdókù wọn tí wọ́n wà níwájú jùjú ní àpàlà ní dáadáa kó ẹ̀dá ní o gbogbo wọn tí wọ́n wà níwájú
kàkà káwáfẹ́ mi mórè ọ̀sẹ́ ni ọlá fi ṣẹ́ rọ̀ ṣebí tẹ́ǹpẹ́ lẹ́kún ìwọ̀n tẹ ọmọdàmú ní jẹ́ sùmọ̀tẹ́ bá rò ní gbọ́ mo lẹ́nu ní gbà torí tó bá ṣe pẹ́ múre kò yẹ kẹ́rì fín rárá ojú mi ló ṣe òdèrè adé. Adégẹ́lá wà lọ́dọ̀ ayé rárá. Tají Síríkì wá sí Káyọ̀dé o tó sọ pé ajá rẹ̀ wà lọ́mọdọ́mọ lọ́rọ̀ Sàòtí ojú mi ló ṣe òdèrè adé. Adégẹ́lá wà lọ́dọ̀ ayé rárá. Tají Síríkì wá sí Káyọ̀dé tó sọ pé ajá rẹ̀ wà lọ́mọdọ́mọ lọ́rọ̀ Sàòtí. Ẹ̀bà àti mi abẹ́sìtì ló sanwó òdèrè. Ẹ̀bà ajá láti fa ló sanwó mi òdèrè. Àwòkọ́rẹ́wà ń sanwó mi òdèrè. Alájà rásídà tó mi èyẹ tó bí mi. Alájà rásídà tó mi mọ́ mi òdèrè. Tóní sọ pé èmi lóhun ní ajára lóhùn kan pọ́lọ́ ni sòpinni tó rán èmi á kí wọn fẹ́ ṣeun. Kò sí tó nù yọ. ẹ ṣeun aláfiṣe kò sí tí ń dùnyàn kí ni ò ní dùnyàn kò sí tí ń dùnyàn bíi kémi ó dúró bí látàárọ̀ kẹ́nìkan kọ́ mọ́ mọ́ wá kò sí tí ń dùnyàn bíi pé ó dùn mí pé lóhùn kò sí tí ń dùnyàn kọjá pé àṣebáyìí lórí pé ṣẹ́rí òdodo ni a mọ̀ sọ̀hún ọlọ́run fi àlùbáríkà sí ara Sàòtí bẹ́ẹ̀ sì ni tẹ́ bá mọ̀ pé èèyàn tóbi ibi ẹyin yíyé láti mọ̀ pé ẹ̀dìẹ̀ yanjú tí èèyàn bá yí ẹyin tó bá tóbi ẹ ti mọ̀ pé n tó yẹ yìí tóbi ọ̀nìrà padà sí aburú ẹ̀yin méjèèjì o. ọgbọ́n bàbá rẹ̀ ṣe mí ẹni tí àfiṣẹ́ rán tó sì ń kọrin ìrántí. Aya sẹ́yìn lami àbúrò láyé. Ọ̀sẹ̀ náà bá òkò kò ní dúró. Aya sẹ́yìn lami àbúrò láyé. Ọ̀sẹ̀ náà bá òkò kò ní dúró. Ṣé lọ́wọ́ bá ògo kò ní dúró. Ọ̀sẹ̀ náà bá òkò kò ní dúró. ẹ jọ̀ọ́ láàrin ìṣẹ́jú dé gbogbo ẹ̀yẹ mọ́ ní graduation yẹn wá dúró báyìí kí ọ̀gá mi wá bá mi ṣàdúrà fún ọ̀gá tó kọ́ mi ń ṣẹ́ wà ń bí àná bá mi ṣàdúrà fún wọn gbogbo wa lẹ́ẹ̀kan náà ká wá dìde tí wọ́n bá ti ń ṣàdúrà mí ní wọn ò ní prolong ẹ̀ rárá ẹ ṣáà máa bá wọn fún owó àlùbáríkà tó o bá ti dìde ẹ̀yin ọmọ ní graduation máa wo àwọn tí wọ́n bá yín wá tí wọ́n ẹ mọ orú owó tó fẹ́ gbà yẹn ẹ dúró sàlẹ̀ báyìí ẹ mọ orú owó tó fẹ́ san yẹn àpò ọ̀gá mi ló ń lọ ẹ mọ orú owó yẹn wọn ò ní lọ́bù gbogbo wa ká dìde lẹ́ẹ̀kan náà bismillah. Essay on culture and tourism under the executive governor of Kwara State, Alhaji Olúfẹ́mi Abdulsalam Adébáyọ̀. Ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Ìbá ni ẹ pàtẹ́wọ́ tẹ́lẹ̀ ńgbà tó fi wà lẹ́kọ̀ọ́ àtẹ́wọ́ wọn máa ń pa sí wọn létí àmọ́ ńgbà tó ti di tiwa ńlọrin àwọn agbọ́lọ̀ tóbi ẹ bá ń gbọ́lọ̀ tóbi fún wọn gbogbo ẹni náà bá ń gbọ́lọ̀ tóbi fún yóò máa tóbi sí i ni ọlọ́run kan ní kí ìjòkó àwọn lọ́ọ̀yà ni àfáà tí ó ṣe wá sí lọ́ọ̀yà àwọn alága lọ́ọ̀yà àwọn àfáà wa náà lọ́ọ̀yà ni bàbá Màrígà nítorí pé ẹni máa ń bá yẹn yanjú ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́ọ̀yà lòun náà kóòtù rẹ̀ kan sọ̀tọ̀ọ̀tọ̀ ni àfáà àwọn lẹ́ni ó fò òkè tí bẹ́jọ́ lérí àfáà àwọn ọmọ onísàádà ní 50,000 yìí kí àfáà àwọn ó fi bá wọn tọrọ àdúrà ẹ palẹ̀ lẹ́yìn mọ́ ẹ fẹ́ lẹ́yìn kó kọ́dà bàbá Màrígà níbẹ̀ bá bẹ̀rẹ̀ náà wọ́n náà wà á sẹ́ ìrọ̀jú tiwọn. bìnní láti rábí lábí máa kásábà ti yẹ di wàlábí tùráfẹ́ ìnáni mọ́tàṣàkírọ̀. ولا بتغافي إنني متشاكر. jọmọ yẹn bá mi yomba nà Muhammad. sallallahu alayhi wa sallam. nítorí àsìkò mo kí àyànfẹ́ Ọlọ́run ojú bá tún sábà
bàbá Múrí ọlọ́run jẹ́ kẹ́mi yín túbọ̀ gùn àmín. ẹ kú ìfẹ́ ọlọ́run lára mi ní gbogbo ìgbà là ń gbúròó yín àti dáadáa tẹ̀ ń ṣe fọ́mọ mi ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ dẹni ẹ̀yìn láéláé. àmín. bàbá kẹ́ ẹ wá lè mọ̀ pé lóòótọ́ bẹ́ẹ̀ lórí bó jẹ́ pé ọ̀nà pọ̀ tí òun yìí ti ń ṣe díẹ̀díẹ̀ ọ̀pọ̀ ní ọmọ àmọ́ díẹ̀díẹ̀ inú àwọn tó máa ń mọ̀ wá. mo kí gbogbo ọkùnrin àtobìnrin tí ń fẹ́ ọlọ́run lára mi látara rẹ̀ wá. ọlọ́run ti ń gbọ́ pẹ́ ọba ti ń dúpẹ́ fẹ́ rú. bá mi dúpẹ́ fún gbogbo yín lákọ́lábò tẹ̀ ń fa rẹ̀ wá lára mi. àwọn ọmọ yìí gbogbo wọn ò ní òkú lọ́la oníṣẹ́ ńlá ẹ̀ bá ń ṣàmì ni. àmín. ẹ̀yin ọmọ oníṣàdẹ̀ ni mo fi bàbá wa gba ojú bá ti zamani tiwa ṣe Murtada bàbá ń bàrígà bẹ̀ lọ fún yín bọ́lọ̀ ń tó fàrẹwà hàn tí ó fi bú mi alágbára tó fàrẹwà hàn tí ó fi bú mi tí ò jẹ́ kán sọ fún mi pọ̀ mọ́ mi nídàbẹ̀ yẹn rú kò ní fi yín bú ọ̀gá yín ò lọ́ládé wálé ẹ bá mi ṣàmì ó àmì ò lọ́lá ò ní iṣẹ́ ńlá. bàbá ń bàrígà mo dúpẹ́ iṣẹ́ ẹkúfẹ́ ọlọ́run lára mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ná ò fàrẹwà ò ní ìṣòro ibú wákàtí yìí ó máa ń ná dánú létí ni pé láyé lọ́rùn àrẹwà lèmi ó tẹ̀lé láyé lọ́rùn àrẹwà lèmi ó ọlọ́run má sọ mi lẹ́yìn oníṣẹ́ ńlá láyé lọ́rùn àrẹwà lèmi ó láyé lọ́rùn àrẹwà lèmi ó ọlọ́run má sọ mi nù lẹ́yìn oníṣẹ́ ńlá. bàbá Múrí Bàrígà ẹ̀ṣẹ́ ooo. Múrí yẹn ṣe adúpẹ́ àná o adúpẹ́ èmi o bó bá dọ̀ọ́lá àwọn ọmọ dúpẹ́. láyé lọ́rùn ọmọ lèmi ó tẹ̀lé má sọ mi nù lẹ́yìn oníṣẹ́ ńlá láyé lọ́rùn ànábì lèmi ó tẹ̀lé má sọ mi nù lẹ́yìn oníṣẹ́ ńlá. ìsọwọ́ onílù kan wọlé lálejò nítorí oníṣẹ́ ńlá. láàrin ìṣẹ́jú méjì ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ mi bàbá mi Múrí. Siyadatul khairi alẹ́ okun oore fọmọ tó bá kọ́ṣẹ́ ó ní kó lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ kó lọ ṣàbẹ̀wò sí ìyàwó Kaula ọlọ́run mọ́ fi yín sílẹ̀ lọ́la oníṣẹ́ ńlá. ẹ má fọ̀gá yín lẹ̀ o ẹ ṣètọ́jú wọn kàmá tún dínú tún dánú tá a mọ̀ lù tún jí sá wákàmá kásìrà òtàkásó Allahu Muhammadu Maulana ẹ tẹ́wọ̀ yìí o Allahu Muhammadu Maulana khalikil khaliki wa ruhu ruhaniyina wa Sulaymana وبليكي سروها الله الله محمد اللهم الله إساجا ناصر الله ولفتح وهيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. àmín 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 àmín. àmín. níta bá ń tà náà là á fi tọrọ wọn ní wọn à ń jẹ kọ́là ń tà kì í sòwe tí onígàrí ọ̀pá nígbà tí ó ti jẹ́ pé iṣẹ́ tí àbá ń sínú àbá náà sì gbé gbọ̀nà bẹ́ẹ̀ yóò wáyé lómi lẹ́nu pé a sì wá mọ̀ ọ̀gá rẹ̀ dáadáa òun la mọ̀ bálùbáríkà ti ṣiṣẹ́ nu ńgbọ̀ ọ̀gá náà ń ṣe àwọn kan náà mọ̀ òun náà ṣùgbọ́n àfa kan ló sọ bẹ́ẹ̀ ó lò nídìí kó máa dáùtù pé bóun ó ṣe bí àná Muhammad nínú lílé Adnani tí ó wà á ráìsì tí ó dẹ̀ ju gbogbo wọn lọ ó nítorí pé nínú atẹ́gùn
nínú atẹ́gùn nínú ẹ̀jẹ̀ ìgbín ni wọ́n ti yọ almisk. èyí tí ẹ̀yin ẹ̀dá kù àsìkò ibi tá à ń lọ nísìn ó gba kéèyàn farabalẹ̀ béèyàn ò bá farabalẹ̀ wọn ó bi pé kí ló torí ẹ̀ wá bí kò ní rí nǹkan kan náwó sí. Please just take it from me when it get to in time I will try to recognize you. bọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ó dàbí pé mo ti rí ṣáta àbí òun náà wọlé nísìn. afáwa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ìlú Ìlọrin ni wọ́n ti wá ọ̀nà jìn. mo sì fọlọ́n bẹ̀yìn ẹ jẹ́ kí a farabalẹ̀ ẹnu nǹkan tí wọ́n bá wa sọ ọlọ́run jẹ́ wúlò fún gbogbo wa. ẹ máa ń sáámi ifásitì kò yí ké sí Sheikh Jalil Sauty ọ̀nà bolódà ẹ̀yin lẹ́ni ń pa fún wá sí o ká fún wá sí o sì bẹ̀rẹ̀ lójú ẹni tó torí ẹ̀ pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون صل يا ربنا وسلم على ما هو للخلق رحمة وشفاه صل يا ربنا وسلم على ما هو للخلق رحمة وشفاه كيف ترقى رقيك الأنبياء يا سماها ما طاولت السماء لم يصاهوك في هلاك وقضها لسنا منك دونهم وسناه أنت مصباح كل فضل فما تسدر إلا عن دوهك الأضواه من مضت فترة من الرسل إلا بشرت قومها بك الأنبياء تتباهى القصور منك وتسمو بك علياه بعد علياه وبدا للوجود منك كريم من كريم أباه كرماه صل يا ربنا وسلم على ما هو للخلق رحمة وشفاء. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكر الله والله خير الماكرين وليتك تحلو والأنام مريرة وليتك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك آمر وبيني وبين العالمين خراب إذا صاح منك الود فالكل هين وكل الذي فوق التراب تراب. عليكم إكالون عليكم وأنا ألون àti àlékún àlùbáríkà atọrọ ẹ̀ fún gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe graduation ìkọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ni lọ́dọ̀ Abdulaziz Abdulsalam Sauty Arẹwà bí a ṣe tọrọ rẹ̀ fún gbogbo àwọn oníṣàhádà yẹn atọrọ àlékún ẹ̀ fún Sauty fúnra rẹ̀ àmín atọrọ àlékún ẹ̀ fún ọ̀gá Sauty tó ti fi hàn wá nísìn àwa tọrọ ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́
حييتكم يا أهل الله àwọn tí wọ́n dúró tì níjọ́ táyé ò tí ì mọ́. لقعودكم من أجل الله. wọ́n pọ̀ yín lè dákọ̀ gbogbo wọn àmọ́ mo dákọ̀ ájì wa Murtala bàbá ń Bàrígà. حييتكم يا أهل الله. kò sẹ́ni tí ó gbórin Saoti tí ò ní mọ̀ pé Saoti mọ́ọ́rẹ́. لقعودكم من أجل الله. látara ti bàbá ń Bàrígà mọ́ wá kí gbogbo àfáà pátápátá tó tẹ̀lé wọn wá bí àti gbogbo àfáà tí ń bẹ ń bí Èkó ló ti wá ní Ìlọrin ló ti wá ní gbogbo yín ni mo kí. مساكم طاب وفيه لكم. kódà gbogbo owó tó ń bẹ nínú họ́ọ̀lù yìí pátá yálà ẹ̀yin eléré orí ìtàgé ni tẹ́ ń dá wa lára yá ní gbogbo ìgbà mo kí yín. خير يرجى من عند الله. mo rí Fẹ́mi Adébáyọ̀ mo kí mo fi tiẹ̀ kí gbogbo àwọn eléré orí ìtàgé tí ń bẹ ń bí. حييتكم يا أهل الله. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kọ́líìgì Saoti Arẹwà tẹ́ǹjọ́ ń kọrin ẹ̀sìn Islam. لقعودكم من أجل الله. bí Abdulkabir Aláyàndé èrè àsálátù bí مساكم طاب وفيه ọmọ táyé لكم. bí Alájà Rukaya Gawati ń retí kí n rò náà yà yín tí ì rí. خير يرجى من عند الله. àtàwọn tó ti wà ń bí àtàwọn tí ó padà wà ń bí gbogbo yín la kí. حييتكم يا أهل الله. mo wá kí لقعودكم من أجل الله. mo wá kí ẹni tí ń dá wa lára yá látàárọ̀ tí ọjọ́ rẹ̀ wá. مساكم طاب وفيه لكم. gbédègbẹ́yọ̀ Alhaji wa Lukman ìsàlẹ̀ kòtò. خير يرجى من عند الله. ọ̀hún tó kàwé Nàìjíríà títí ó tún lọ kàwé lókè òkun ẹ̀rí tó tẹnubọ̀rọ̀ UK lẹ́ẹ̀kan ni kò mú un lérí ibi tó lọ ní sọ̀rọ̀ ń pẹ́. مساكم طاب وفيه لكم. mo wá kí ọ̀rẹ́ mi pàtàkì àfáà wa Abdulhamid Isaac Al-Kishki. خير يرجى من عند الله. wá kọrin tí mo fi fẹ́ bẹ̀rẹ̀ wá sí ni. أصحاب الفن شير اليوروبا وي نيجيري بشراكم. gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin pẹ̀lú èdè Yorùbá ẹ̀ ń kọrin ẹ̀sìn ni pẹ̀lú èdè Yorùbá ẹjọ́kùnrin ni ẹjọ́bìnrin ni ní Nàìjíríà wa ní bílẹ̀nì gbogbo yín la أصحاب kí. الفن شير اليوروبا iṣẹ́ ńláńlá lẹ̀ ń ṣe iṣẹ́ ọpọlọ ni. وي نيجيري بشراكم. gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló lẹ́ni tí ń kọrin ẹ̀sìn bẹ̀ pẹ̀lú èdè wọn ẹ̀yin náà lẹ́jẹ́ ni tí ń kọrin ẹ̀sìn pẹ̀lú èdè Yorùbá ní Nàìjíríà. حييتكم ومحبكم. àtẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọpọlọ àtàwọn tí wọ́n ń ràṣẹ yín àtàwọn tí wọ́n wà dá yín lóhùn bẹ́ẹ̀ bá pèdè bí irú èyí tí Saoti pè gbogbo yín la kí. لا ينقص دوما نعماكم. ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín kò ní í wálẹ̀. عبد العزيز ojúlówó ọmọ. bàbá wọnú ọ̀lù yìí látòkèdélẹ̀ ó kún fọ́fọ́ ní èmi ọba wa béèrè wípé níta ló pè wá tá a fi wá bẹ́ẹ̀ yìí. عبد العزيز ojúlówó ọmọ. ẹni tó pè wá kìí ṣe èèyàn méjì kìí ṣe èèyàn mẹ́ta ẹnìkan náà ní gbogbo wa wá dá lóhùn. Arẹwà Saoti kọ́dínà dàkún. Saoti Arẹwà òun kan náà ní pòfẹ́sọ̀ Saoti Arẹwà òun kan náà ní dókítọ̀. Abdulaziz ojúlówó ọmọ. ọlọ́run ọba ló dá ìfẹ́ rẹ̀ sẹ́mi gbogbo ayé ló fi pè yín lẹ́ fi wá dá lóhùn. láyé ń kù sódà ọmọ nù máa kó. fàájàbùtùm ìdí wáyé ń dàkún mọ́. ẹ wá dá lóhùn. ìdí wáyé ń dàkún mọ́. torí pé Saoti Arẹwà tẹ́ rí yẹn. mahabubul ahali fashukurakum. ọlọ́run ni ẹ máa nífẹ̀ẹ́ ntí ń ṣe tọ́lọ́run fi ni ẹ máa nífẹ̀ẹ́ ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀. àmín. ẹ̀sìn ẹni ọba nífẹ̀ẹ́ ẹni tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run lọ́fẹ̀ẹ́ là ń fi ń fẹ́ ẹ̀sìn ẹni ọba nífẹ̀ẹ́ yẹn bẹ́ẹ̀ ọlọ́run má dùn àwa náà. àmín. ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. tá à ń bá ń sọ̀rọ̀ orin kíkọ iṣẹ́ ọpọlọ lórin ẹni tọpọlọ rẹ̀ ò jókòó lè kọrin. kódà ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu ni iṣẹ́ ọpọlọ ni ẹni tọpọlọ rẹ̀ ò jókòó dáadáa kò lè sọ̀rọ̀ olówó iyebíye bèlè orin kíkọ tó ń tún lé níṣẹ́ ju ọ̀rọ̀ lọ
mo wá fẹ́ lé nǹkan kan sí wa tá a fi mọ̀ wípé iṣẹ́ ọpọlọ lórin. bí wọ́n bá béèrè pé kí ni wọ́n ń pe orin lóyìnbó oríṣiríṣi èdè ni wọ́n ń pè. Hayakumullah. bóun yẹn pè é ní epic orin náà ni. Hayakumullah. bóun yẹn pè é ní poem orin náà ni. Hayakumullah. bóun yẹn pè é ní poetry orin náà ni. Hayakumullah. bóun yẹn pè é ní poetics orin náà ni. Hayakumullah. bóun yẹn pè é ní sonata orin náà ni. Hayakumullah. bóun yẹn pè é ní concerto orin náà ni. Hayakumullah. kódà bá bá kó ń concerto tó di concerto grosso orin náà ni. Hayakumullah. bẹ́ẹ̀ bá pè bá ní bẹ́ẹ̀ bá pè é ní sọ́ǹgì orin ni ẹ̀. bẹ́ẹ̀ bá wá kó lórí sọ́ǹgì bẹ́ẹ̀ bá pè é ní mísíkì orin ni. Hayayitukum wa muhibbikum la yankusu dawmanumakum. wọ́n jẹ́ oyè mi wípé ní alájà wa Sayyida wa Rahmatullahi alimiskinu billahi wọ́n wà ń bí akínyín ẹ bá kí Shehu Suleiman bẹ́ẹ̀ bá délé. Abdullah Aziz ojúlówó ọmọ. kí ló jẹ́ àmọ́ wípé níṣẹ́ ọpọlọ ni látara àwọn gbólóhùn tá a wí bẹ́ẹ̀ bá wo dictionary tẹ́ ẹ̀ wo túmọ̀ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn èdè òyìnbó tí wọ́n ń pe orin yìí ọ̀nà tí dictionary gbà tu yóò jẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ ọpọlọ ni ẹ wá jẹ́ ńlẹ́ bíi méjì àbí mẹ́ta sí yín tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lórí epic tẹ́ ẹ bá wo dictionary tí wọ́n ń pè ní the New Penguin English Dictionary Allen Robert òun náà ni consultant editor ẹ̀ wọ́n tẹ̀ ẹ́ jáde ní year 2000 Scotland ni wọ́n ti tẹ̀ àwọn Omnia Press Limited ni wọ́n tẹ̀ tẹ́ ẹ bá wo page 466 ó define kí ni jẹ́ epic ó pè é ní long narrative poem recounting the deeds of a legend or historic hero. orin tó gùn tá a fi sọ̀rọ̀ nípa akọni tó wáyé tó rí nǹkan ṣe. iná ní lárúbáwá ń pè ní alqasidatul malhamiya àbí ashirul malhami àbí shirul malhama tẹ́ ẹ bá wo munjidu kọ̀mùsù ingilisi àrọ̀bí èyí tí munirul baalbaki kọ ní 1995 edition rẹ̀ tí jẹ́ 29th edition ní 1995 tẹ́ ẹ bá wo page 317 ó pè é bí mo ti wí ẹni tí ọkọrin tó gùn tó rìn ni ó sì jókòó ẹ̀ mọ̀ pé làákàyè rẹ̀ ó dùn ó. Hayayitukum wa muhibbikum. bàbá wa kú lórí eléyìí ní epic tá a lọ sí bíi poem àbí poetry ìtumọ̀ eléyìí ní wá ní page 1075 nínú the same English dictionary tí mo refer sílẹ̀ kan ìtọ́pẹ̀ túmọ̀ rẹ̀ òun náà ni orin èyí tí a jókòó tá a rorí tá a mú báírò tá a múwèé tá a gbé kalẹ̀ ìtumọ̀ poem nù ni ìtumọ̀ poetry nù ni ìbẹ̀ ní page 1075 tẹ́ ẹ bá kó lórí poem tẹ́ ẹ kó lórí poetry tẹ́ ẹ bá bọ́ sórí sonata ní bẹ́ẹ̀ bá wo page 1334 ó túmọ̀ rẹ̀ wípé ní orin tá a kọ pẹ̀lú irinṣẹ́ tí wọ́n ń lùlù sí tí wọ́n ń jó sí ìní ń jórin ẹni tí ọkọrin táwọn ti ń gbórin ni ó jó sórin ni ẹ mọ̀ pé làákàyè ní ọkọ̀ bàbá wa kú òun bẹ̀ bàbá bọ́ sórí mísíkì ìtí ń jẹ́ mísíkì tá a bá wo page 914 nínú the same English dictionary tí mo refer sí iná ní vocal àbí instrumental àbí mechanical sound tó ní kíni nínú tó ní rhythm nínú tó ní kíni nínú tó ní melody nínú tó ní kíni nínú tó ní harmony nínú. Hayayitukum wa muhibbikum la yankusu dawmanumakum. Abdullah Aziz ojúlówó ọmọ Arẹwà Saoti kọ́dínà dàkún. bẹ́ẹ̀ bá wá wo ìtumọ̀ rídìmù tó gbọ́dọ̀ wà nínú orin òun náà ní kí correspondence ó wà níbi bí sáǹdì ń ṣe ń dún bọ́bá ṣe pé ohùn ní kó jọra wọn bọ́bá ṣe pé kẹ́ ẹ máa pe kẹ́límà kan náà tí ó máa parí pẹ̀lú àràfin kan náà kó jọra wọn èyí tí ń jẹ́ kọ́fíà lọ́dọ̀ olórin lárúbáwá ó gbọ́dọ̀ wà nínú orin eléyìí ní bẹ nínú page 1200 nínú the same English dictionary bẹ́ẹ̀ bá wò túmọ̀ melody eléyìí ní náà ń bẹ ní page 866 nínú the same English dictionary tẹ́ bá wò page 630 nínú the same dictionary ó wá túmọ̀ harmony bẹ́ẹ̀ bá wá wo orin Saoti látòkè délẹ̀ ẹ máa wá rí wípé ní music is about science
tẹ́ ẹ bá wo orin Saoti látòkèdélẹ̀ music is about intuition àgbékalẹ̀ ọ̀rọ̀nù music is about creativity music is about imagination music is about intuition music is about adroitness music is about craftiness music is about skillfulness abudun. Líàzìzì ọdún lọ́wọ́ àmà Arẹwà Saoti kọ́dínà dàhákún. mo wá fẹ́ fi ẹyọ kan jẹ́rìí fún yín bẹ́ẹ̀ tẹ́ fi mọ̀ wípé ní bí mo ṣe sọ̀rọ̀ Saoti ní ìbùmọ̀ bó ti wínú ni ọmọ mi kan wá ń bẹ yà yín wá bá ń kọ́ láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì káyé ọgbọ́ wọ́n ti gbọ́ tẹ́lẹ̀ kí wọ́n wá tún gbọ́ kọ́ máa júwe tí mo wí nípa Saoti. alhamdulillahi alwahid alhad alfardu alsamadu alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad rafa'a samaa bila amadin wa satani arda satan aridan ala almahi wa khalaqa almaluqati wa lam yansha ahada. Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah. Saoti dé táyé tí màá ṣùgbọ́n ajé Arẹwà tó ń kọrin ẹ̀mí àwàdà mi máa níwọ̀n àtẹ̀rín iṣẹ́ ìjẹ̀gẹ́ yóò gbà àsìkò mi kì í jẹun púpọ̀ nítorí bóúnjẹ bá pọ̀ yóò pa ìròrí orun dín làákàyè kú ní orun mi máa níwọ̀n nígbà tó jẹ́ research lọ́sàn lóru gan ò ní jẹ́ ọba tó fún mi lóye àtọ̀gbọ́n Saoti ọlọ́run tó fún mi lóye àtọ̀gbọ́n ó fún mi nítorí ìwúlò kan ní mi ò ròyìnrò nípa àṣẹ̀dá ohun tó dá ni wọ́n ṣe ròyìnlé tàbákàrú fi khalikillah tàbákàrú fi sàtìrì ó dáyé pẹ̀ láṣẹ ìbàyẹ̀ omi ló wá pọ̀ jù bẹ́ẹ̀ jù lọ́lọ́ nǹkan lọ́lọ́run mi fi òkè ṣe ó dáhùn púpọ̀ púpọ̀ táwa ò lè ká ọba tó dá wọn lóhùn ká wọn kò séyìí tó gbàgbé ń bẹ òun kẹwàá ẹni rí kẹ Ọlọ́run kò gbàgbé ọba tó ń bẹ òun jẹ̀bi Ọlọ́run lèmi ṣe gbóhùn sókè rántí ẹ wípé Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah. Iṣẹ́ Ọlọ́run mi pọ̀ rẹpẹtẹ ara Ọlọ́run mi pọ̀ rẹpẹtẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ lágbàáyé tó dá alámúlí màláìka ìkànnì ìmọ́lẹ̀ ló fi dá wọn wá sáyé màláìka kì í jẹ́ èèwọ̀ ni màláìka kì í mú èèwọ̀ ni màláìka kì í sùn èèwọ̀ ni wọ́n kì í bára wọn sùn èèwọ̀ ni wọ́n kì í ṣe lọ́hùn ọba wọn ìjọsìn ni wọ́n ṣe fọba wọn àsìkiri ni wọ́n ṣe fọba wọn ọpẹ́ dídá ni wọ́n ṣe fọba wọn àwọn màláìka kan ń bẹ ní ìjókòó kò sóhun méjì tán ṣe ìjà fọmọ àwọn kan ń bẹ lórí ìdúró tán kábàrà fọba tó láyé ó ń bẹ nínú màláìka tó jẹ́ pé orí rúrú ló wà dòní ó ń bẹ nínú màláìka tó jẹ́ pé orí sùjúdù ló wà dòní kò ní sí ẹ̀ sókè láíláí kò sóhun méjì tán ṣe ìjà fọmọ ẹ̀dá àwọn màláìka wọn kì í kú tó bá dẹjọ́ kì í yá ọmọ wọn ò lẹ́jọ́ báwọn màláìka bá ń lè ṣàfọmọ́ Allah báwọn màláìka bá ń lè ṣàfọmọ́ kí ló fẹ́ mú mi máa gbórúkọ yẹn ká Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah. orin kíkọ à ń fi gbé ìsìláàmù sókè ni kò sí tó burú tó bá jáde ńbẹ àmọ́ kò sí tó burú bọ́ọ̀ bá ń kọrin bọ́ọ̀ bá tún níṣẹ́ tiẹ̀ tí ọmọ mú wa gbogbo ìgbà tí Fálọ́wọ̀ fi kọrin ń kọrin ó sì níṣẹ́ rẹ̀ ó ṣiṣẹ́ láìmọye primary school ó ṣiṣẹ́ as an Arabic teacher láìmọye secondary school ta ló dáwọ́ gúnlẹ̀ pé ò lè níṣẹ́ mi lẹ́yìn orin. Tazayyanu bimalbasin jamili. ẹja máa rántí pé tá a bá lo òkè lẹ̀ tán á tún lọ lè lo abẹ́ lẹ́lẹ̀. wọ́n ní kẹ́nìbù tabarruja muhana. èyí tí wọ́n ń ṣe Saoti ìjọba lójú ògbìyànjú ọ̀tọ̀ lórin ni ọ́ ọ̀tọ̀ lórin ni ọ́ nínú àwọn ẹgbẹ́ rẹ̀. wàásìmíwò bí tọ́ ìbí àdáni. kódà
kódà nínú àwọn tó bá ń wájú tí ìkọrin ọ̀tọ̀ lórin ni ọ́. ولتعلموا أنكم دعاة. ẹlòmíì wá tí ní star wájú ẹlòmíì ọmọ bọ̀ lẹ́yìn rẹ̀ yóò dé yóò sì gba sẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn tí ń tẹ̀lé ọ lẹ́yìn wọn mọ̀ pọ́tọ̀ lórin ni ọ́. ولا تذوقوا الفحش والأذيان. bẹ́ẹ̀ bá wá jọ́tọ̀ lórin níbi ìwà. تزينوا بملبس جميل. tọ́jú ọ̀tọ̀ lórin níbi ọ̀rọ̀. تزينوا بملبس جميل. tọ́jú ọ̀tọ̀ lórin níbi káfíńlá káyè tó jiná koro gbé orin kalẹ̀. واجتنبوا تبرج مهانا. èyí tá a máa tọrọ fún náà ni wípé ní kọ́lọ̀ ń jẹ́ gírì ọ̀tọ̀ kọ́lọ̀ ń jẹ́ gírì ọ̀pẹ́. الله التزام الأدب الرفيع. ibi tí ń gúnlẹ̀ wá sí ìmísí ni mo rí pé MC ti ń bọ̀ wá. واسمعوا بالطيب الآذان. bẹ́ẹ̀nu àfa àṣìṣe lè wò ó mú tó MC lónìí ìjánu ètò. واسمعوا بالطيب الآذان. wá bá ń lọ bí orin tí mo fi ṣàdúrà fún Sauty. صلي إلى الأنام على النبي الأمام. ọ̀ka Yorùbá rẹ̀ táwọn èèyàn tètè gbọ́. Sauty wọlé mi gígùn. Sauty wọlé mi gígùn. Wàá dàgbà wàá dògbò láyé. Wàá sì tún lálàáfíà. Sauty tó fi ṣe mí lálejò ọ̀tọ̀ ni àmọ́ kó tó dìgbà náà mo fẹ́ mẹni tó mọ rírì rẹ̀. Àtiwọ́ àtàwọn ọmọọṣẹ́ rẹ̀. mo fẹ́ mẹni tó mọ rírì àpẹẹlẹ tọ́lọ́ ń ṣe fún ọ àti star tọ́lọ́ ń ṣe fún ọ. Sọ́ọ̀tì gígùn. ẹ bá ń pe bàbá Bàrígà kọ́ ọmọ ẹ jáde bọ̀. Sọ́ọ̀tì gígùn. Wàá dàgbà wàá dògbò láyé. àmì rẹ̀ máa ṣe. Wàá dàgbà wàá dògbò láyé. èyí tó ń ṣe nínú ìsìlámù yìí jọ wá lójú. Wàá sì gbọ́ pẹ̀lú àlàáfíà. gbogbo ẹni tí ń bá ń jà fún àyẹ̀kọ́ mọ̀ pé ṣé àwọn ló ń ṣe. Àtiwọ́ àtàwọn ọmọọṣẹ́. sọ̀lí ilẹ̀ àlè ànámì. على النبي الأمام. آمين. ربنا وبما كان تحت عرشك حقا قبل أن تخلق السماوات وصوت الرعود. آمين. وجعلنا من المحبوبين العارفين العاشقين. لك يا الله يا الله يا الله يا الله يا الله يا الله يا ودود. آمين. gbogbo kẹsẹ̀tì tí Sauty ti ṣe pátápátá kò ní tí. Àmín. ìsìlámù tuntun tó tún ṣe fẹ́ gbé jáde álbọ̀mù tuntun tó wà ń ta yìí kò ní tí èrè àsálátù owó ò ní tán lọ́wọ́ rẹ̀. Àmín. álbọ̀mù tuntun ìsìlámù tó ṣe fẹ́ jáde gbogbo ayé ni ó gbọ́. Àmín. wọ́n gbọ́ ní Nàìjíríà wọ́n gbọ́ níta. Àmín. la ilaha illallah. Àmín. subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. Suleiman Ayinde gbẹ̀mbẹ̀ lálẹ́ mi dẹ́ ìlú tó jìnnà sínú tó súnmọ́ àlejò náà ní tiwa ẹ̀pẹ́ oníkùránì lọ́dọ̀ wa ojúlówó ọmọ rẹ̀ wà ló gbé àdébí ọmọ ìyá mi ní torí ìtakùn tó sàgbèlè sí légede awágan lọ́nà méjì tó jóni lọ onílàbí bọ́mọ wáyàwó la fi ń tọ́jú ibi torí bí mo gbá pa bí mo gbẹ́sẹ̀ òní 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 bí mo gbá pàṣẹ bí mo gbẹ́sẹ̀ òní bó bá délé mi kí ló máa kí ẹ boko mi lọ́nà kí ló pàdé ẹ boko mi lọ́nà kí ló pàdé ẹ àwọn olóko àwọn olódòdó nìlọ àgbẹ̀mọ́kọ́ wọ́n má dà oko lọ àgbẹ̀mọ́kọ́ wọ́n má dà oko lọ apẹja wọ́n bá wọn apẹja wọ́n bá wọn bójúmọ́ bá mọ́ máa mú gègé mi fàkọ́ bójúmọ́ bá mọ́ máa mú gègé mi fàkọ́ bíbù máa ń lọ pẹ̀lú ilé ìka ìgbé ń lọ pẹ̀lú ilé ìka bàbá ń darí àádùn ìdòmọ̀kẹ́ àlìwúlà mọ́ àzàtúlì àrùn ìyá yóò orí yàrá àmì àdì ọkọ̀ àdúró di ìsìwà nígbà gbogbo lákì wọ́n lè rábà àdésọ́lá bí mo bá pa bí mo fẹsẹ̀ òní bí mo bá pa bí mo fẹsẹ̀ bó bá délé mi kí ló má kí ẹ gbogbo mi lọ́nà kí ló pàdé yẹn àìlógo àìlódòdòdò ni lọ àgbẹ̀mọ́kọ́ wọ́n máa dà gbogbo lọ
apẹja ògbà wọn mú bò bójúmọ́ bá mọ́ máa mú gègé mi mà kan bójúmọ́ bá mọ́ máa mú gègé mi mà kan bí n bá múra tán mo ń lọ sọ́dọ̀ òde tónítónílù lájọ́ lọ sọ́dọ̀ òde àtàwọn elégbè lájọ́ lọ sọ́dọ̀ òde ẹ̀yin olólùfẹ́ tẹ̀lé mi ká lọ sọ́dọ̀ Monday tó Jímọ̀ la fi lọ sọ́dọ̀ ọjọ́ sátidé wọn tó lọ sọ́dọ̀ Sunday fàájì ìjọ gbẹgbẹgbẹ Sunday. mo fi ọlọ́run bá nìyẹn náà mo fi kí anabi wa Muhammadu látara anabi wa Muhammad ṣáájú kí n tó máa wọnú mọ́dù wa anabi wa Muhammad ń kí àwọn àgbàlagbà tá ń jẹ́ àlùbáríkà àwọn nílùú Ìlọrin tí wọ́n ti lọ èmi á máa sọ wípé bọ́bá ń fọjọ́ orí pín orí eré ní kò ní ti kan ẹlòmíì nínú ìdílé rẹ̀ lékelèké ní gbogbo wa tá a bà lẹ́yìn màálù àwọn àgbàlagbà àwọn ẹni àná ni wọ́n ṣiṣẹ́ gharasu fa kalina tí wọ́n ṣe ní kó wa wá ń jẹ báwo la ṣe ní jẹ tán wọ́n pọ̀ta àlè dárúkọ tán lù lọ́rin wọ́n ṣe dáadáa fá bí ìgbà kan ní pé wọ́n lọ bọ́lọ̀ kó fún àwọn ní àyà tí ó máa ṣe dédé àwọn nínú Al-Qur'anu ọlọ́run bá ń gbẹ́nu àwọn àgbàlagbà sọ̀rọ̀ wípé alladhina amanu walam yalbithu imanahum bizulmin wọ́n dá nǹkan mi pẹ̀mọ́ lọ́wọ́ ni wọ́n fi ṣẹ́kù ulaika lahumul amnu wa hum muhtaduna wọ́n wá pọ̀ ta lè dárúkọ tán kọ́lọ́n kó wọlé àwọn tí ma dárúkọ kó fi ṣàlékún kẹ́rẹ̀ àti kẹ́rẹ̀ fáwọn tí ní lè dárúkọ ọlọ́run jọ báwa kí a wà fáwa ọlọ́run jọ báwa kí a wà fáwa kó fèrè ìjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ ọlọ́run jọ báwa kí a wà fáwa. ọlọ́run jọ báwa kí a wà fáwa kó fèrè ìjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ àṣehò álìmì janta ẹja pariwo ṣéhù bàbá ń dárúkọ ṣéhù nílùú Ìlọrin àwádìí kúkú wa báyìí àwa kìí ṣe kábíyèsí nílùú Ìlọrin ṣéhù la máa ń pariwo bàbá pinlẹ̀ Ìlọrin nù ni àṣehù álìmì janta túnjọ́ ṣe ṣéhù aha àṣehù túkúrú aláya ó ṣàmà lọ bẹ́ẹ̀ bàbá wa ní bàdàgálì aláya àṣehù ahamadu ṣọmọkè aláya bàbá wa ní kọ̀rọ̀ bàbá bàtúrè bàbá wa ní sọ̀rọ̀ bàbá bẹ̀yìmásà àlùfáà Adam àlì lórí káyì àlìmọ̀ríkàsí Adam àlì lórí agbógun mọ́tì Adam àlì lórí àìlákùnlé fanilá Adam àlì lórí irú Adam àṣàwá ní gbogbo àgbáyé. bàbá wa Sheikh Adam àwọn ni ọjọ́ kórúkọ àwọn àgbàlagbà ní parẹ́ ní Ìlọrin wọ́n ṣe sínú tírà àwọn Lamhatul Ballori الدكتور عيسى الشاعر الأفريقي wọ́n máa ń sọ wọ́n pé nínú suba'iyatu wọ́n ní ذكرناك شيخ العارفين ومن ينسى فهيما عظيما حير الجن والإنس آدم علي لوري وقال جرى olúwa ló máa ń ká wọn nínú àtúnlé Sheikhuna Kamali Al-Adabi Mufti Ìlọrin Mufti àgọ́gọ́ fúlù Ìlọrin bàbá oníwà pẹ̀lẹ́ bàbá ní máa sìn bá. lára wọn tún ní Sheikhuna Làgbàjì
àṣẹ́kù Yusufu bàbá làgbà